mi káàbíà mo bá yín o àjòjò bí ẹ̀rẹ̀bẹ̀ wo ẹdún káàbọ̀ sórí àkọ́tún ètò eléyìí mo pè ní ìwé àwọn àgbà níbi tí mo ti ń kọ́ yín ní oríṣiríṣi òwe èmi bàbá yín náà ní o tásìkò bàbá táwà jẹ̀bù ṣe dárí kàfà kúkú jẹjẹ bàbá táìbá ẹkùn ọkọ táìwá ìwé àwọn àgbà orí kejì ẹsẹ̀ kọkàndínlógún mo tún gbé dé lónìí o ìwé àwọn àgbà chapter 2 verse 19 tó kà báyìí pé ẹni ẹni ní ṣe ni ẹbí tí ó pè rà ẹjẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni ẹni ní ṣe ni ẹbí tí ó pè rà ẹjẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí n túmọ̀ ẹ̀bìtì kí n túmọ̀ èèrà àti pé ìgbà wo ni àwọn bàbá wa máa parí òwe mo ń bá ẹgbẹ́ iṣẹ́ nǹkan. ẹni ní ṣe ni ẹbí tó pé rà ẹjẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó yẹ kí ẹ ń gbé lẹ́yọ kọ̀ọ̀kan o gbogbo ara mà túmọ̀ ẹni ní ṣe ni ó yẹ kí n túmọ̀ ẹ̀bìtì kí n túmọ̀ ìrà ó yẹ kí ẹ rà o ẹ̀bẹ̀ àmúyẹ ẹ̀bìtì irúfẹ́ takú kan ní ẹ̀bìtì wọ́n á máa dẹ ẹ̀bìtì irúfẹ́ takú kan ní tá a fi mú eku tá a fi mú oríṣiríṣi àwọn ẹran pẹ́pẹ̀pẹ́ orí ẹ̀bìtì kí wá ní èèrà ó làwọn kòkòrò tí máa ń rìn lára ṣúgà kòkòrò tí máa ń rìn lára bóyá bí ọ̀lẹ̀ tó bá di ọjọ́ kejì tó ti pẹ́ńlẹ̀ èèrà ẹ̀sìn èèrà ẹ̀bìtì ò pa èèrà ẹ̀bìtì ò lè pa èèrà láéláé ẹ̀bìtì tó bá kò lè sojú dé mélòó gbogbo ara èèrà tó kọlu igi tó fi dẹ ẹ̀bìtì tí ẹ̀bìtì ó wà rere tó wà pa èèrà kò lè pa èèrà ìtumọ̀ rẹ̀ ni pé ìtumọ̀ ẹ̀bìtì ò pa èèrà ni pé ẹni tó bá mọ̀ èèyàn ní mọ́ sí èèyàn ẹ bá mọ àti so okùn òun náà ni ó mà ti tú ẹ bá mọ ọwọ́ nǹkan tó mọ àparí àti àlùdé nǹkan òun náà ni ó tú ẹbí tí ó pè rà ẹni ní ṣe ni ẹni tó bá mọ èèyàn ẹni tó bá mọ ìdí agbára èèyàn ẹni tó bá mọ èèwọ̀ èèyàn ẹni tó bá mọ tó lè bí èèyàn nú ẹni tó bá mọ ìrìnsí èèyàn ẹ bá mọ ìhùwàsí èèyàn ẹ bá mọ ọ̀nà àti ìṣe èèyàn òun náà ní máa ṣèèyàn òun náà máa fi mú yàn ṣé ẹ rántí yìí kan nínú àwọn ọba ilẹ̀ káàárọ̀ òjíire ṣé ẹ rántí jagunjagun ìtàkà tó ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn ó gẹṣin àti mátẹ ẹni tó mọ̀yàn jíjẹ́ èèyàn abẹ́gbọ́ ẹjẹ́ ṣọ́ra wa ká ṣe pẹ̀lẹ́ àwa tó yẹ pé a máa ń ṣàlàyé gbogbo nǹkan tá a bá mọ̀ gbogbo tá a bá ní gbogbo ẹ̀ la máa ń sọ fún ọ̀rẹ́ la máa ń sọ fún àwọn tó ń bá wa ṣe níwọ̀n ni o níwọ̀n ni nǹkan dùn mọ́ o níwọ̀n ní nǹkan dùn mọ́ ẹjẹ́ ṣọ́ ara wa níwọ̀n ní nǹkan dùn mọ́ àmúyẹ níwọ̀n ní nǹkan dùn mọ́ gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ ní àṣírí ẹ má finú ọ̀rẹ́ ẹ má finú ẹbí finú ara àwọn náà wọ́n padà ràn yín lé mọ́ o mi ìlú dá kéèyàn ti inú oṣù pọ́n kéèyàn máa dẹ̀ díẹ̀ gbogbo àṣírí kọ́ ni a máa ń sọ fún ọ̀rẹ́ gbogbo àṣírí kọ́ ni a máa ń gbélé èèyàn lọ́wọ́ gbogbo àṣírí kọ́ ni a máa ń gbélé ọ̀rẹ́ lọ́wọ́ gbogbo àṣírí kọ́ ni a máa ń gbélé mọ̀lẹ́bí lọ́wọ́
èèyàn máa ń ní àwọn àṣírí kan nínú ara rẹ̀ abẹ́ ẹ̀gbọ́n. Ẹ̀jẹ̀ á ṣe pẹ̀lẹ́, gbogbo àṣírí kọ́ là máa ń sọ fún yàn. Gbogbo nǹkan kọ́ ni èèyàn máa ń jẹ́ pé lágbájá wa gbọ́ sọ́rọ̀ yìí o, tàmẹ̀dò jẹ́ ń tọ́jú àṣírí kan sí ọ lọ́wọ́. Gbogbo nǹkan kọ́ ní tó bá ti jọ mọ́ nǹkan ìṣúra èèyàn, ní tó bá lè hàn yàn léèmọ̀, èèyàn máa ń tọ́jú ẹ̀ pamọ́ ní o. Gbogbo ọ̀rọ̀ kọ́ lèèyàn máa ń sọ fún èèyàn o. Gbogbo àṣírí kọ́ lèèyàn máa fi pamọ́ sọ́wọ́ èèyàn o. Kódà tí àṣírí kan bá ń gbé yín nínú, tẹ́ ẹ̀ bá mọ bẹ́ẹ̀ dédé, ẹ lè gbẹ́ ilẹ̀ kótókótó kẹ́ ẹ sọ sínú ihò rẹ̀. Bóyá tẹ́ ẹ̀ bá sọ jáde ọkàn yín lè mọ́ fùyẹ́. Ẹ wo àgbòyè tẹ́lẹ̀ o, ọ̀rọ̀ mi ṣe yóò rẹ́ pé ẹ lẹ́ bẹ́ o, ẹ kú kàẹ̀.